Ó di dandan kí Ọbásanjọ́ dìbò fún ẹgbẹ́ APC nítorí mi, Ìyábọ̀ ló sọ bẹ́ẹ̀. Sẹ́nitọ̀ tẹ́lẹ̀rí àti kọmíṣánná fún ètò ìlera nígbà kan nípínlẹ̀ Ògùn Ìyábọ̀ Ọbásanjọ́ ti sọ gbangba-gbàǹgbà pé bàbá òun tún jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí nígbà kan rí, Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ yóò dìbò fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress láti lè ṣàtìlẹ́yìn fún èròńgbà òun láti di gómìnà ìpínlẹ̀ Ògùn nínú ìdìbò tó ń bọ̀ lọ́nà. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí ní sẹkritériátì ẹgbẹ́ òṣèlú APC nílùú Àbújá ni Ìyábọ̀ ti dá àhesọ kan nù pé bàbá òun ló là lé òun lọ́wọ́ láti gbé igbá ìbò. Ó ní èròńgbà tí òun tìkálára òun ni àti bí àwọn olólùfẹ́ òun ṣe ń bá òun sọ̀rọ̀. Ó ní ọ̀kan lára àwọn tí yóò dìbò fún òun ni Olóyè Ọbásanjọ́ wà, kò sì là lé òun lọ́wọ́ lórí ẹgbẹ́ tó yẹ kóun ti díje. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní ìpadàbọ̀ òun ságbo òṣèlú lẹ́yìn ọ̀pọ̀ ọdún díẹ̀ kò ṣẹ̀yìn àwọn akẹgbẹ́ olólùfẹ́ rẹ̀ tí wọ́n náà sì ti wà nínú ẹgbẹ́ òṣèlú APC báyìí. Ó ti wá fi àrídájú hàn pé àwọn bá fún òun láyè láti tukọ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn, ààyè ó gbẹdẹmukẹ̀ fún àwọn aráàlú àti ẹgbẹ́ APC fúnra wọn. Nígbà tó ń sọ̀rọ̀ lórí bí àwọn obìnrin ṣe ṣọ̀wọ́n nínú òṣèlú, ó ní kò tíì sí nínú ìtàn orílẹ̀-èdè yìí pé obìnrin ti jẹ gómìnà rí. Bẹ́ẹ̀ ló fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àsìkò ti dé láti gba àwọn obìnrin láàyè. Ó ní òun ní ìgbàgbọ́ kíkún pé obìnrin lè di gómìnà lórílẹ̀-èdè yìí, àwọn èèyàn sì gbọ́dọ̀ nírètí nínú rẹ̀. Ìyábọ̀, ẹni tí òun àti adarí ẹgbẹ́ òṣèlú nípínlẹ̀ Ògùn jọ kọ́wọ̀ọ́rìn lọ, fọwọ́ sọ̀yà pé ìpolongo ìbò òun yóò milẹ̀ tìtì láti mú kí ẹgbẹ́ náà jáwé olúborí nínú ìdìbò ọ̀hún lọ́dún 2027.